Ìjẹ́ ẹ̀yin ti gbọ́ nípa Ọba Alaaye tí wọ́n yẹgi fún títí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀? Tẹ́ ẹ bá ti gbọ́ irú ẹ̀ rí, ẹ tẹ̀lé mi ká lọ sí ìlú Ohun Alaaye. Ẹ̀sùn jíjí ọmọ gbé ni wọ́n fi kan orí adé ọ̀hún. Wọ́n sì ṣèwádìí ọ̀rọ̀. Wọ́n padà rí wípé lóòótọ́ orí adé tí a ń wí yìí, òun gan-an ló rẹ́ àwọn tí wọ́n jí ọmọ gbé níṣẹ́ láti fi ṣe ètùtù ọlà. Ṣebí láti ọjọ́ tí Alaaye ti dáyé ni oríṣiríṣi ètùtù àti ọ̀kan-ò-jọ̀kan àwọn nǹkan ẹbọ ló ti wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n nínú ìwé ìtàn àti nínú àkójọpọ̀ àwọn oníwádìí ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ọba ní ìlú Ohun Alaaye, ìyẹn Ọba Alaaye Ọba Samuel Adéníran Asùsùmásà Atẹ́wọ́gboyè kejì, òun ni ajere ìwà ìbàjẹ́ ọ̀hún ló símọ́ lórí. Ọ̀rọ̀ yìí wáyé ní ọdún 1949 nígbàtí àwọn òyìnbó tí wọ́n ń ṣe àkóso orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àwọn àgbà ṣe máa ń sọ báyìí wípé ẹni agbójú okùnlé kò jẹ́ ní àgbà, àti wípé ẹni tá a rò wípé yóò kíni lẹ́yìn tó bá fẹ́ gún sọ́wọ́ a máa dunni jọjọ. Ọ̀rọ̀ yìí ló rí bẹ́ẹ̀ ní ìlú Ohun Alaaye nígbàtí ajere ìwà ìbàjẹ́ ìwà jíjí ọmọ gbé fi ṣe ètùtù ọlà tó sí mọ́ ọba ọ̀hún lórí. Ní ìlú Ohun Alaaye lọ́dún 1949, ọjọ́ ńlá ni ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 1949 nígbàtí ìṣẹ̀lẹ̀ láabe kan ṣẹlẹ̀ ní ìlú Ohun Alaaye tó sì mì gbogbo ìlú ọ̀hún tìtìtì. Ìlú Ohun Alaaye ó wà ní ìpínlẹ̀ Èkìtì. Ọmọdébìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adédiwúrà Adéjolú Òjó ọmọ Abalò tí í ṣe ọmọ ọdún kan ló ṣàdédé di àwátì tí àwọn òbí rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní pohùn réré ẹkún. Wọ́n ké sí gbogbo àwọn ọlọ́dẹ ìlú. Kódà wọ́n fi ọ̀rọ̀ náà tó Ọba Ohun Alaaye létí nígbà náà, ìyẹn Ọba Samuel Adéníran Asùsùmásà Atẹ́wọ́gboyè kejì. Wọ́n fi ọ̀rọ̀ yìí tó létí. Ọba sì gbé àwọn géńdé àti àwọn oníṣẹ́ ààbò ìlú dìde pé kí wọ́n wá Adédiwúrà lọ. Kò sí arúgbó tó ń jẹ́ Àjíkẹ́ o, wọn ò mà rí Adédiwúrà. Ṣé ẹ gbàgbé àsìkò tá à ń wí yìí àwọn òyìnbó ni wọ́n ń ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso ọba Gẹ̀ẹ́sì King George ẹ̀kẹrin ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà wà nígbà náà. Nígbà tí à ń wí yìí òfin fẹsẹ̀ rinlẹ̀, bẹ́ẹ̀ ni òfin ń ṣiṣẹ́. Kò sí ẹnìkan tó ga ju òfin lọ. Lord Crown sì ni aṣojú ìgbẹ́jọ́ fún ilẹ̀ Gẹ̀ẹ́sì. Wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Àwọn ọlọ́pàá àwọn náà sì fi tó olú iléeṣẹ́ wọn létí lábẹ́ ìṣàkóso àwọn òyìnbó. Ọ̀rọ̀ ọmọ tí wọ́n jí gbé, ìyẹn Adédiwúrà tó pòórá bí iṣu ọlọ́kùnrùn, kò lójútùú títí di ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 1949. Àwọn òyìnbó ni wọ́n bá gbé àwọn ikọ̀ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ dìde. Inspector Harun, Sergeant Ọláwáyé àti Sulaiman Agbábíàká pẹ̀lú Kọ́pùrù Àríyọ̀. Wọ́n rán wọn lọ sí ìlú Ohun Alaaye láti lọ fimú fílẹ̀ nípa Adédiwúrà tí wọ́n fi ṣe àwátì. Bẹ́yìn bá ń wo ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá wa subscribe. Nígbà tí ìwádìí ń tẹ̀síwájú, àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n gbé dìde yìí, ìgbà tí wọ́n fi lo ọjọ́ 2 sí ọjọ́ 3 ní ìlú Ohun Alaaye, wọ́n ti rí òkodoro ọ̀rọ̀ wípé àwọn ajínigbé afọmọṣètùtù ọlà ni wọ́n jí Adédiwúrà gbé. Ìgbà tí yóò fi di ọjọ́ 14 oṣù kejì ọdún 1949, òkìkí ọ̀rọ̀ náà ti kàn káàkiri tí gbogbo ìwé ìròyìn lábẹ́lẹ̀ àti ní orílẹ̀-èdè wọ́n sì ti mọ̀ nípa ọ̀rọ̀ ọ̀hún. Nígbà tí ìwádìí ń tẹ̀síwájú, pàápàá jùlọ lórí àwọn akíkanjú olóògùn tí wọ́n wà ní ìlú Ohun Alaaye, wọ́n rí àwọn ògbóǹtarìgì babaláwo 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà ní ìlú Ohun Alaaye. Nígbà tí à ń wí yìí, orúkọ àwọn oníṣègùn ọ̀hún ni Daniel Òjó, ẹnìkejì Enoch Fálàyí àti Gabriel Ọlábìrìnjó.
Enoch Falaye ni ó sì jẹ́ babaláwo fún Alaye títí ìlú Ẹfọ̀n Alààyè. Nígbà tó di oṣù kẹrin ọdún 1949, ìgbìmọ̀ olùgbẹ́jọ́ dìde ní gbọ̀ngàn Obòkun tó wà ní ìlú Iléṣà, èyí tí adájọ́ májísírèètì tó wà níbẹ̀ tó kó sòdí. Ọ̀rọ̀ yìí kò pariwo rárá nígbà tí ọ̀kan lára àwọn afurasí babaláwo tí wọ́n ti kó sí àhámọ́ tó bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò nígbà tí ọwọ́ àwọn ọlọ́pàá tó tẹ̀ ẹ́. Bí ọ̀kan lára àwọn afurasí ṣe tú àṣírí rẹ̀ o, tó jẹ́ ọ̀kan lára àwọn babaláwo tí ó wà ní ìlú Ẹfọ̀n Alààyè. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni babaláwo yìí tú fún àwọn ọlọ́pàá. Ìwádìí fi hàn wípé babaláwo Falaye òun ló ń kọjá lọ nírọ̀lẹ́ ọjọ́ kan tó rí Adédiwúrà níbi tó ń ṣeré nínú àgbàlá bàbá rẹ̀. Ìgbà tó sì wọ̀ tún tó wòsì tí ò rẹ́nì kankan ló ki ọmọdé ọ̀hún bọnú agbádá rẹ̀. Falaye pàṣẹ fún ìyàwó rẹ̀ nígbà tó gbé ọmọdé yìí délé wípé kó sẹnu rẹ̀ ní mánumọ́ o, kó má sọ fẹ́nì kankan, wípé kó sì pọn ọmọ ọ̀hún sẹ́yìn lọ sí ilé ẹnìkan tó dárúkọ fún ìyàwó rẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan tí iṣẹ́ ìwádìí kó jọ lórí ìtàkùn àgbáyé, nígbà tí wíwá ọmọ náà tó ń peléke sí lójoojúmọ́ tí ariwo sì ń gbalẹ̀ tó ń gboko tó ń gbalé, ni babaláwo Falaye ló sọ fún ìyàwó rẹ̀ wípé kó pọn Adédiwúrà sẹ́yìn kó gbé e lọ sí ilé ọba Àṣùṣùmáṣà Àtẹ́wọ́gboyè títí ìlú Ẹfọ̀n Alààyè. Ààfin ọba Ẹfọ̀n Alààyè nígbà náà ni wọ́n ti kun ọmọ yìí tapá titan tí wọ́n sì yọ àwọn nǹkan tí wọ́n fẹ́ lò lára rẹ̀ fún ètùtù fún kábíyèsí. Lẹ́yìn èyí ni ọ̀kọ̀ọ̀kan àwọn tó wà níbi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ṣe ìbúra tí wọ́n sì múlẹ̀ wípé ẹni tó bá tú àṣírí ọ̀rọ̀ yìí síta kí ilẹ̀ kó gbé e mì. Wọ́n gbé òkú ọmọdé yìí lọ sí inú igbó kìjikìji, wọ́n sì lọ sin níbẹ̀. Níbẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́rìí tí ń dìde tí wọ́n sì sọ wípé babaláwo Falaye òun ló gbé Adédiwúrà sí abẹ́ agbádá rẹ̀. Lẹ́yìn atótónu àti ọ̀pọ̀lọpọ̀ àríwísí, wọ́n gbà wọ́n láàyè láti gba agbẹjọ́rò, ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti ìgbẹ́jọ́, wọ́n gbé ẹjọ́ ọ̀hún lọ sí ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Àkúrẹ́ lábẹ́ adájọ́ N.S. Pollard pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́rìí tí iye wọn tó 21 tí wọ́n yọjú sí ilé ẹjọ́. Bákan náà ni ìyàwó babaláwo yìí, Owómọbí, ó jẹ́rìí pé inú ilé àwọn ni ọmọdé náà wà títí àjín fi jìn, tí ọkọ òun sì kàn ń pa fún òun wípé kí òun pọn ọmọ òun lọ sí ilé ẹnìkejì rẹ̀ tí í ṣe babaláwo Gabriel Ọlábírìnjó. Agbẹjọ́rò fún ọba Àṣùṣùmáṣà Àtẹ́wọ́gboyè àti agbẹjọ́rò fún ìjọba wọ́n jà fitafita, wọ́n gbìyànjú agbára wọn, ṣùgbọ́n ẹ̀pa ò bóró mọ́. Èyí ni ìdájọ́ tí adájọ́ ṣe. Bí ẹ̀yin bá ń wo ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá wa subscribe. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, adájọ́ gbé ìgbẹ́jọ́ kalẹ̀, ó sì kéde wípé kí wọ́n yẹgi fún kábíyèsí ọba Samuel Adéníran Àṣùṣùmáṣà Àtẹ́wọ́gboyè kejì Alààyè 43 ní ìlú Ẹfọ̀n Alààyè àti àwọn babaláwo rẹ̀ títí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn wọn nítorí ẹ̀sùn ìjí ọmọ gbé àti ìpànìyàn tí wọ́n fi kàn wọ́n. Nígbà tí à ń wí yìí, ọdún 1949 tí òfin fẹsẹ̀ rinlẹ̀, àwọn òyìnbó aláwọ̀ funfun ni wọ́n ń darí orílẹ̀-èdè Nàìjíríà. Ní ọ̀pọ̀ ìgbà ni àwọn àgbà fi máa ń sọ wípé ẹni agbójú okùnlé kò jẹ́ ẹni àgbà. Ẹ máa ṣọ́ra o, ẹ ṣọ́ra ládùúgbò yín, ẹ má fi àwọn ọmọ yín kalẹ̀ kí wọ́n máa ṣeré tí ò nídìí. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ kékeré tí wọ́n bá ń ṣeré, ẹ má jẹ́ kí ojú yín kó kúrò ní ara wọn, torí wípé ẹni tá a gbójú okùnlé kò jẹ́ ẹni àgbà o. Ire o fún tòní o, ire gbangba.